بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Okiwaku abosibi ìjókòó wa fiqhul mu'amalat al-maliyya. Kí Ọlọ́run bá kí ó ṣe àlékún àgbọ́yé ẹnìkọ̀ọ̀kan wa. Kí ó jẹ́ kí a máa ṣe gbogbo ìta ń ṣe ní òwò, ní rírà, ní títà. Kó jẹ́ kí ó máa bá ìyọ́nú Ọlọ́run subhanahu wa ta'ala kó máa bá mu. Gbèsè pé yóò máa ṣe lọ́hùn kó lọ́ọ́ kó la èmi àti ẹ̀yin níbẹ̀. Nínú gbọ́dọ̀ mẹ́lá pọ̀lẹ́ ṣe rí ọ̀rọ̀ yìí bóyá àti bẹnu bá ṣáájú rí, àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè kan tí ó kàn ní àná níbi ìjókòó kan tí a ṣe, mo fẹ́ tún ṣàlàyé ẹ̀ dáadáa insha Allah kó lọ́ọ́ kó sí rọrùn. Òun náà ni ta'jiru sayyara bi ujratin muhaddada aw bi ujratin thabita. Kí èèyàn máa fi ọkọ̀ rẹ́ǹtì fún ẹni tí ó máa gùn, tí ó máa fi ṣe taxi, tí ó máa gùn, tí ó máa fi gbé àwọn èrò. Kí èèyàn máa fi ọkọ̀ rẹ́ǹtì fúnra àwọn báyìí tó jẹ́ pé yóò máa san owó táàjọ nífẹ̀ẹ́ ló kò sí, yóò máa mú wá ní ojoojúmọ́. Kì í ṣe pé wọ́n tà fún o, ẹni yìí wá rẹ́ǹtì ẹ̀ lọ́dọ̀ rẹ̀ wípé ẹ gbé ọ̀kadà yìí fún mi, ẹ gbé mọ́ríwá yìí fún mi, ẹ gbé káyì fún mi kí n máa fi ná ààyè báyìí, kí n máa fi gbé àwọn èrò. Àmọ́ o lójoojúmọ́ ìmọ̀ dìlífà iye báyìí, wọ́n jọ wá nífẹ̀ẹ́ ló kò lórí eléyìí báyìí. Kí ni ìṣẹ̀rẹ́ ìsìláàmù rí sí eléyìí? Ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé, kò sí tó burú bí kí ẹnìkan àtẹnìkejì kí wọ́n jọ ní ìfẹ́nukò lórí nǹkan báyìí, kí wọ́n jọ ní agreement lórí, wọ́n jọ gbé agreement wọn gba ojú ọ̀nà yìí, ilé ò sí, kò sí tó burú ń bẹ̀. Kí ni tó ń fa ni pé gbogbo rẹ̀ ò kúrò ní abẹ́ àlè ìjárọ̀, kéèyàn fi nǹkan rẹ́ǹtì fún èèyàn wípé nǹkan yìí mo fi rẹ́ǹtì fún ọ. Níbi ìjárà sì ni a gbọ́dọ̀ mọ iye tí ó jẹ owó tí wọ́n máa san. A gbọ́dọ̀ mọ tí ó jẹ owó tí ń jẹ́ ojúrọ̀, owó tẹ́ni yóò máa san, a gbọ́dọ̀ mọ̀. Tí yóò máa san owó ojoojúmọ́ ni àbí owó oṣooṣù àbí owó ọdọọdún, ó gbọ́dọ̀ jíjọ mọ̀. Tó wá jẹ́ wípé ẹni máa gbọ́ o, tó jẹ́ pé ẹni yìí agbé mọ́tò fún kó máa fi gbèrò, àjọ nífẹ̀ẹ́ ló kò pé yóò máa mú wa ní lójúmọ́, yóò máa mú 5,000 wá lójoojúmọ́. Ẹni yìí ó ti gbé mọ́tò lọ. Ẹni yìí àtijọ́ ní ìfẹ́nukò pé yóò máa san owó ojoojúmọ́ àbí yóò máa san owó oṣooṣù. Ẹni bá ti gbé mọ́tò lọ, tá a ti fi ọkọ̀ rẹ̀ lọ tó ti gbé mọ́tò lọ, a mọ̀ retí owó lọ́wọ́ rẹ̀ o. Kì bá jẹ́ wípé kò gun mọ́tò níjọ́ kan yóò mú wá. Àyìn ìṣiṣẹ́ lánàá ni o. Tí wọ́n wà níjọ́ tí ò ní ṣiṣẹ́ tijọ́ ní ìfẹ́nukò pé kò ní ṣiṣẹ́ bí. Tó jẹ́ wípé ó wà níjọ́ tí wọ́n fẹ́nukò pé ìjọba yìí ní máa ṣiṣẹ́ o. Ẹ bá ń yọ owó rẹ̀ kúrò nínú owó tí màá mú wá o. Eléyìí ọ̀dà bẹ́ẹ̀. Tí ó bá ti sí mẹ́tẹ́ pé wọ́n jọ sí ọjọ́ tí ń bẹ lórí ọjọ́ ọ̀sẹ̀ yìí pé dídí ọ̀sẹ̀ ní ìfimá mú báyìí wá. Tí ó bá gun mọ́tò bóyá ara rẹ̀ ò yá ni, wọ́n láǹfààní àti gbé fẹ́ lòmíì. Torí pé ohun tí èèyàn bá ti rẹ́ǹtì pátá, èèyàn láǹfààní àti ṣàǹfààní ń bẹ fúnra rẹ̀, tàbí kọjá kí lómi ọ̀ ṣàǹfààní ń bẹ tí ò ní jẹ́ pé ọkàn fílẹ̀ lásán. Kò sí tó burú bí kí rẹ́ǹtì lé lọ́wọ́ ẹnìkan kí n máa ṣàǹfààní ń bẹ, àbí kí èmi náà tó fi rẹ́ǹtì fẹ́ lòmíì, ilé ò sí tó burú ń bẹ nínú ìṣẹ̀rẹ́ ìsìlámù. Àfi tó wá jẹ́ pé bẹ́nu mọ́jẹ̀mú níbẹ̀rẹ̀ pé ilé yìí o, a fún yín láǹfààní kẹ́ ẹ máa gbé bẹ̀ ní o, kẹ́ ẹ rẹ́ǹtì ẹ̀ fúnra yín. Àmọ́ kẹ́ ẹ pẹ́ tó fi rẹ́ǹtì fẹ́ lòmíì, àfi ká mọ̀ sí o. Ilé ọ̀sánfààní wọ́n mọ̀ sí, kì í sí pé ọkàn lọ da sí lásán, ilé ò sí tó burú ń bẹ. Torí pé ẹ bá ti jẹ́ pé ó ti rẹ́ǹtì nǹkan, wọ́n láǹfààní àti máa lò ó, wọ́n láǹfààní àti jẹ́ kí ẹlòmíì ò tún ṣàǹfààní ń bẹ. Ó jẹ́ pé ẹ bá gbé mọ́tò fẹ́ nìkan pé kó máa gùn, kó máa mú owó rẹ̀ wá lójoojúmọ́, owó wọn gbọ́dọ̀ máa mú lọ o. Ó fi mọ́tò ṣiṣẹ́ o, kò fi mọ́tò ṣiṣẹ́ o, ó gbọ́dọ̀ máa mú lọ. Torí pé wọ́n ti ní ìfẹ́nukò. Wọ́n dà gẹ́gẹ́ bí àti ìbá rẹ́ǹtì ilé, ẹ̀mọ ìyá mi, ẹ bá rẹ́ǹtì ilé tó ní ọ̀wọ́n máa san owó ilé. Ẹni wá jẹ àwọn ọjọ́ kan, wá travel lọ sí àwọn ìlú kan,
á rí pé kò lè yẹn wá bá pé dákọ̀ẹ́jọ́ ìjọba yìí ń sì lé owó báyìí sì yọ ń bẹ̀ wọn ò ní yọ ń bẹ̀ gba pé ó ti fi rẹ́ǹtì fún ọ pátá àyàfi tó wá jẹ́ pé ń bẹ́nu méjèèmú pé ìjọba yìí ìní ṣiṣẹ́ níjọ́ yìí ìní gbé kíní ìjọba yìí ẹ lè lò fẹ́ni tá fẹ́ lò fún mi ò ìnímú rẹ̀ wá tẹ́tí jọ gbé kalẹ̀ bẹ́ẹ̀ eléyìí ni sókítà fẹ́ mẹ́nu bá ń bi ọ̀rọ̀ yìí ní àtọ̀wílẹ̀ kan sí kò sí tó burú bí ká fi ọkọ̀ rẹ́ǹtì fún èèyàn àbí ọ̀kadà ká fi rẹ́ǹtì fún èèyàn ní tí ó máa dìlé fa owó ojoojúmọ́ fún wa tàbí owó oṣooṣù tàbí owó ọdọọdún kò sí tó burú ń bẹ̀ nípasẹ̀ wípé eléyìí kò sí tó yí ọ̀tàkù kárí pé iye báyìí lọ́ máa mú wá ibi tí a ti gbọdọ̀ sọ wípé iye báyìí lá máa mú wá wípé 5,000 àbí iye báyìí tá a máa fowó dá ibi tí a ti gbọdọ̀ ṣerú ẹ̀ òun ni tó wá jẹ́ pé kọ́ńpìnì la dá sílẹ̀ bíi pé àjọ dá nǹkan kan lẹ̀ láàrin wa àbọ̀yá àjọ ní ìfẹnukò pé afẹ́sẹ̀ mọ̀dọ̀rábà tó pé àjọ nípìn bí èrè ibẹ̀ ìbílẹ̀ yìí a gbọdọ̀ fi owó dá máa pé tá a bá fowó dá níbi tó jẹ mọ́ nǹkan àjọṣe tẹ́yẹ̀ sẹ́ nìkan ló dá ní ó lè jẹ́ pé owó tí wọ́n pa ń bẹ̀ òun náà ní tẹ́nìkan fẹ́ gbà yóò àjẹ́ pé àyòkù nǹkan ò ní gbà kankan bẹ̀ ó jẹ́ pé wọn ò gbọdọ̀ fi owó kan dá pé iye tó mọ̀ fún wa níbi owó tó fẹ́ lọ mọ́ fi ṣiṣẹ́ yìí iye báyìí ni àmọ́ tá a fi dá ni ká fi ìdá ká fi percentage ká fi lóyìn percentage kan pé ìwọ mọ̀ mú iye báyìí ìwọ mọ̀ mú iye báyìí tá bá jèrè o á pèsè mẹ́ta ìwọ mú ẹyọ kan ìdá kan ìwọ mú ìdá méjì bá ń lọ ìwé ti gbọ́dọ̀ gbé àmọ́ tó wá jẹ́ pé ti pé wọ́n fi kẹ́rẹ́ǹtì fún èèyàn ni kò sí tó burú bíi kọ́ pé èèyàn sọ pé iye báyìí ni mo fẹ́ máa gbà lójoojúmọ́ ilé ó yàtọ̀ torí pé ẹni tó ti rẹ́ǹtì nǹkan ó ti mọ iye tí yóò máa pa kì bá jẹ́ pé kọ̀pá tó kì bá jẹ́ pé ọ̀pá jù bẹ́ẹ̀ lọ ní tí wọ́n ti jọ nífẹ̀ẹ́ nu kò sí òun ó gbọ́dọ̀ máa mọ̀ọ́sẹ̀ ó lò ó kò lò ó ó gbọ́dọ̀ máa mú wẹ̀wà àìlóhùn ìwọlọ́mọ tó fi lò tó ń tàn ti fi rẹ́ǹtì fún ọ ọ̀pọ̀ àwọn tọ́pọ̀ olóró àmọ́ mo lọ jẹ́ ìyókù ti ẹni ọ̀páwó ọ̀lọ́ fún lówó ọjọ́ tí owó tẹ́jọ nífẹ̀ẹ́ nu kò sí ọmọ pé àwọn àtọ́ òfin kò sí ẹ lónìí kò sówó níta nífẹ̀ẹ́ nu kò sí ó tí mà tó ti rẹ́ǹtì rẹ̀ tó ti wà lọ́wọ́ rẹ̀ tó ti fi rẹ́ǹtì fún owó rẹ̀ gbọ́dọ̀ máa san owó ńlọ bá ń lọ ó jẹ́ ìtafẹ́mẹ́nu bá níbi ilé ìkọlù bá kọ́ sí àlékún àgbọ́yé wa Allahumma salli ala Muhammadin sallim.